ìdá ìparí ẹ̀ tá dáwákà ni pé ta ló lè gbé òwe ta ló lè gbé òwe ẹ̀wù tá dá máa bọ́lẹ̀ o ẹ̀wù tá dá máa bọ́lẹ̀ o àfàtàndá Habibullahi tó àfàtàndá Habibullahi o àníṣẹ́ ta ló lè gbé òwe ta ló lè gbé òwe ẹ̀wù tá dá máa bọ́lẹ̀ o ẹ̀wù tá dá máa bọ́lẹ̀ o àfàtàndá Habibullahi tóun ló lè àfàtàndá Habibullahi àfàtàndá Habibullahi o ẹ̀tún pé fún múdírù wa òwe fún múdírù wa òwe ẹ̀mí gígùn tó bá nàbì inú àwọ̀ ẹ̀mí gígùn tó bá nàbì inú àwọ̀ àlàáfíà tó bá nàbì Mùsá irú àpọ́nlé tó ṣe fún Dáúdà o gbígbàdúrà tó fi fún Muhammad o gbígbàdúrà tó fi fún Muhammad o fún múdírù àwẹ̀ fún múdírù àwà irú àpọ́nlé tó bá nàbì Mùsá o àlàáfíà tó ṣe fún Muhammad o gbígbàdúrà tó ṣe fún Muhammad o gbàdúrà tó ṣe fún Muhammad o Baba Lagege ń ṣe wòlímà lọ́wọ́ ní ṣe báyìí ẹjá ṣe wòlímà dáadáa àlìkímbà wàlímà ni bàbá ti wọ̀ yìí ta ló lè gbé òwe ta ló lè gbé ẹ̀wù tá dá máa bọ́lẹ̀ o àfàtàndá Habibullahi àfàtàndá Habibullahi alimarikasiya àwọn onídẹ́ tó kọ síra wọn ẹbí fún àfàtàndá Habibullahi àfàtàndá Habibullahi o àfàtàndá Habibullahi o àfàtàndá Habibullahi àfàtàndá Habibullahi o. Lélẹ̀ kéwù bàbá tó fi sí wọ́n wá yan bàbá wọ́n kọ́ fún àwọn ọmọ kéwù ẹni tí ó ṣe bàbá ẹni tí ó sọmọ ẹni tí ó ṣe nǹkan kan èyí wọn là ń pè ní drama tí Ádámù làkọ́kọ́ àfáàtọ́ kọ́kọ́ sí ó lè wà ń lèwé àmọ́ lójú ọ̀nà kéwù ọ̀sá àfáàtọ́ ṣáájú wọn gbogbo lè kéwù tí bá ń ṣe masrahiyya tí ń ṣe tamthiliyya sí Ádámù lọ kọ́kọ́ ṣe ìgbà tó yá tó di pé àwọn fòrú Markaz ti dé kọ́dà bàbá ṣe fá bàbá tún lọ sí Benin nígbà tí fáríù Markaz dé Dahomey ní Benin Republic tí Markaz débẹ̀ bàbá tún dìde wọn tó lọ bẹ̀ lọ kọ́ wọn nírú òṣùlùbù tí wọ́n ń lò nínú Markaz bẹ́ẹ̀ bá fẹ́ kí gbogbo àwọn ọmọ yóò jiná eré ọwọ́ tí mo gbé kalẹ̀ yìí ní kẹ́ gbélé báyìí lẹ́ẹ̀mà sí bàbá tún kọ́ wọn nígbà Darul Ulum náà dé bàbá wọ́n tún kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n rán bàbá wa dr àwọn bàbá wa rọ̀yísù nìkọ́ bá tún ní Dr. Yusuf Juma Ilala kọ́lọ̀hún di àríwá pé bàbá tó pé wọn dìde pé wọ́n tún lọ fi torí pé mú àwọn tí wọ́n ṣe tamthiliyya yẹn lójú Sheikh Adam nígbà tí wọ́n ń bẹ lọ́mọ kéwú bàbá wa rọ̀yísù nìkọ́ bá yìí mọ̀kàtírà yẹn tí wọ́n ní bàbá ó ṣe Umaru kékeré nígbà Umaru ń bẹ kékeré wọ́n ní kí bàbá ó ṣe Lárúbáwá ni wọ́n fi ń tọ́ wọn ní ahọ́n Lárúbáwá nígbà tí Ádámù ti wá rí wípé nǹkan tí ó ti wà òkè dáadáa ni bàbá fi wá pa èyí òun rẹ̀ ó wá ṣẹ́kù sáwọn fòróhù Markaz bí Sheikh Ádámù ti ṣe àwọn ètò wọn nù wọ́n wá tó bẹ̀ láti ìdádìdì
tàùtí ó fi wá jáde gbogbo tó bá wá jáde nínú Markaz ńgbà náà wọ́n wá ń di èèkàn ńláńlá láàyè tí wọ́n dé. Ókè ńgbà tó wá rí bẹ́ẹ̀ ẹni ó ṣàdúró èyí tó wá parí ẹ̀ tí bàbá fi yanjú ọ̀rọ̀ ara wọn tó fi já sí pé òun Sheikh Adam ọmọ tàn kí ayé ni kò ní kú. Òun ni pé bàbá máa ń ṣe àwọn ọmọ kéwú lójú kòkòrò láti kọ́ ọkọ̀ tíra. Wọ́n bẹ̀rẹ̀ láti ibi makọ̀ọ́láàtì bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe mòlúdì bàbá òun ní ọyàwó sọ̀rọ̀ ń pa nábì ìwọ kọ nǹkan ń pa kínní bàbá sọ fún àwọn ọmọ kéwú kó kálukú ọkọ̀ nǹkan wa. Nítorí bá wá kọ tí wọ́n gbé fún bàbá òwò èyí tó bá ṣe ń bẹ̀ wọ́n ní yọ ipò ń bẹ̀ báyìí ni ó ṣe. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn àfáà táwọn ń jà lùbáríkà àwọn lónìí nínú àwọn ọmọ kéwú wọn. Bàbá ló kọ́ wọn bí èèyàn ti kọ nǹkan. Ọmọ Markaz nísìn kò sí aspect ọ̀hún ọmọ Markaz ò lè kọ nǹkan lérí bẹ́ẹ̀ sí ìyàwó ni ẹ̀kọ́ ọmọ ni ọ̀dàrí maka ni òkú ni mòlúdì ànábì ni ìjírá ni gbogbo nǹkan ni. Sheikh Adam ti fi gbogbo èèyàn ó ti fi hàn gbogbo ọmọ kéwúbà àti kọ nǹkan ní àyè kọ̀ọ̀kan. Lẹ́yìn mẹ́kọ́ọ́là bàbá tó wọn upgrade wọn sójú ọ̀nà tààlíf. Ojú ọ̀nà tààlífù yìí bàbá fi ọwọ́ béèyàn tí kọ tírà hàn wọ́n kò sẹ́ni ó lè kọ tírà tó bá jẹ́ ọmọ Markaz máa rí tracy ọwọ́ ṣe ọmọ Markaz gidi yàtọ̀ fẹ́ ni ó lè gbé tírà fún yẹn kọ ó ní ẹ̀kọ́ orúkọ mi sí o ọ̀tọ̀ nìyí o torí kọ́ bọ́ àárò pé báyà wọn náà wà ní àwọn táwọn wí ó sì ọkọ̀ sí ọ bẹ́ẹ̀. Àwọn Markaz tó wọ Markaz tó gba Markaz kọjá Markaz sì gba rẹ̀ náà kọjá tó wá jiná tó fókọ̀sì Sheikh Adam tó bá kọ tírà kalẹ̀ máa rí tracy inú àwọn tàbíráàtì ẹ máa rí Sheikh Adam mbẹ inú ẹ̀ làwọn Sheikh Adam Yahya inú ẹ̀ làwọn Professor Hamza Abdulrahim inú ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn Markaz tó yẹ pé nípa kákọ̀ nǹkan yìí ọlọ́pọ̀ wọn Sheikh Adam ló fi kákọ̀ nǹkan lè hàn wọ́n. Bàbá wa Soglul ẹ wá wo orúkọ tí wọ́n pe Sheikh Adam àkọ́kọ́ Sheikh Adam fẹ́ kí gbogbo ọmọ kẹ́kọ́ Markaz nìkan ní Sheikh Adam lọ́tájẹ̀ tí ó abná òjèǹsí ni bàbá wí abná òjèǹsí Sheikh Adam ní gbogbo ìran mi aláwọ̀ bí mi gbogbo wọn ni mo fẹ́ kún ó jìnà bí mi. Bàbá fẹ́ kí gbogbo everybody ó dàbí àwọn. Bàbá wa sọ ń bi tákàdá inú tírà àwọn kan ẹ̀ ń bọ̀ wá kún ó tó sọ yìí bàbá kọ́kọ́ sọ wípé ńgbà bàbá bẹ̀rẹ̀ ẹsẹ̀ bàbá ní adrakna bàbá ní mo bára mi àtẹ̀mí àtẹ̀yìn ọmọ kéwù mi abára wa ní environment tí ó change sí bó ti yẹ ká bá environment tí dojú nǹkan rú níbẹ̀ láti bára wa yùkìrámù fi alkaade ẹni wọ́n bá jẹ́ òpùrọ́ ni wọ́n ń pán lé ní àyè ibi àti bára wa. Wàyù kí ló pè? Ẹni wọ́n bá jẹ́ olódodo tó gbódodo dání abára wa lẹ́pàá arúgbó ẹ̀dọ́ pé ẹni tó bá gbódodo dání ó ń tọ̀ wọ́n dẹni yẹ̀yẹ́ wọ́n máa fa hán yẹ̀yẹ́ rẹ̀ wọ́n máa bú wọ́n hé tiẹ̀ àmẹ́ni wọ́n bá gbérọ́ lọ́wọ́ òun ni gbogbo wọn máa wá fùsù rẹ̀ títí wá dòní náà environment wọn náà láti wà nìsí. Òdodo tí Baba Lagege tò ní gbé lọ́wọ́ òun ló jogún ọ̀tá fún wọn bó ti jogún ẹ̀ fún bàbá tó bí wọn. Ẹ gbọ́ bí Baba Lagege bá lọ lè fi rọ́kùn díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ falẹ̀ iyasu billah wọ́n bá fi rọ́kùn díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ rí wípé bàbá yẹn máa lọ́dọ̀ àwọn èèyàn wọn ni bàbá yẹn dẹ̀ dá gan àmọ́ torí pé bàbá yẹn ọ̀gbà irọ́ láàyè òdodo lọ́gbà yóò sì wà lérí òdodo ni lọ́sọ̀ wọn di ẹni tí ayé ń bú. Abára wa lẹ́fàárọ́mẹ́ntì tí wọ́n ran ìbàjẹ́ lọ́wọ́. Ẹ̀fàárọ́mẹ́ntì lọ́jà sí wípé ẹni ọba jó lódodo wọ́n máa fẹnu yẹ̀yẹ́ rẹ̀. Mọ̀lánà Sheikh Adam níbi àti bára wa. Ọ̀kan nú ọ̀rọ̀ wọn. Bàbá ní nàsíhà mi fún àwọn ọ̀dọ́ kí wọ́n gbìyànjú dáadáa
Banki aya tó fẹ́ kílẹ̀ kan hun. Wala Dáúdà. Bí a mú mẹ́rin. يوادون من عاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم Aya òun náà lẹ́tù àmọ́ bàbá láwọn ṣe gbogbo ẹ̀yin ọmọ Markazi abẹ́yìn ọ̀dọ́ òṣèyìn lójú kòkòrò ẹ lè gbìyànjú àti máa kọ tírà. Bàbá sọ mẹ́ àyẹ̀ dídú wáyẹ̀ jìtẹ́ dídú bàbá ní ẹ gbìyànjú ẹ máa kọ tírà. Ẹ má bẹ̀rù pé bóyá mistake yóò wà níbẹ̀ o. Ẹ sì má kó ṣúṣú pé bóyá àwọn kan máa yìnyín àbáwọn kan sáyé lọ́gbẹ́ pé ó jẹ́ kí orí kọ́. Bàbá ní ẹ má kíyà ẹ̀yẹ ṣàgbìyànjú ẹ máa kọ tírà. Ẹ padà tẹni tí tírà rẹ̀ ó bá gbogbo ayé mu tẹ́ ẹ̀ bá dákẹ́ kama fa'altu ana kama fa'altu ana sọ̀hárítú bìlìkìtà. Bàbá ní bèbí náà ti ṣe é nu mo ti bẹ̀rẹ̀ nu ẹ̀kọ́ wọ́n bá tún ṣe ẹ̀kọ́ wọ́n bá yanjú ẹ̀ títí tí mo fi dẹni tán hàn pẹ̀lú kíkọ tírà. Nígbà wá bíúdì bàbá wa sùkúlùrù tán bàbá wa sọ ẹwọ́ ọkọ̀ tí bàbá wa ṣe òsùkúlùrù tí wọ́n pè ṣe Adam. Nígbà mọ́ ká wọ́n wá ní kílà wá níjà sí báyìí nítorí Ọlọ́run ọmọ kéwú tó ju ẹgbẹ́ àfáà rẹ̀ lọ. Àmá tí ń jọ ọmọ kéwú àfáà rẹ̀ ẹgbẹ́ àfáà rẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ tí mo wí ọmọ kéwú tó ju àwọn akẹgbẹ́ àfáà rẹ̀ lọ. Àmá tí ọ̀tá àfáà rẹ̀ tòun ti bẹ́ẹ̀ ọ̀rá àfáà wọn bá bàbá wa ṣe òsàkìlòrì. Nígbà ṣe òsàkìlòrì ń bẹ láyé àfáà wo làfáà ọ̀hún tí ó ta wọn láyà níbi ìmọ̀. Àmọ́ wọ́n ní tó ohun ti bẹ́ẹ̀ wọ́n láwọn wọ́n ní Sheikh Adamu nìkan láwọn àwọn òtí ìbá wọn wá rí Sheikh Adamu bá tí wọ́n fi kúrò láyé. Àwọn tí tó ń bẹ ní ìsinmi láwọn ní Sheikh Adamu ẹnìkan òtí ìbá wọn. Bàbá Sheikh Jaqmal wọ́n wá kọ tírà wọn kan wọ́n wá sọ ọ̀rọ̀ kan nù tírà náà. Yọ̀dà fún bàbá Sheikh Jaqmal wọ́n lẹ́yìn gbogbo nǹkan tí mo sọ àti tí mo kọ yìí wọ́n ní kò sí nǹkan kan tó lè mú àwọn máa jẹ́wọ́ àbí má dá ọlá padà fún ẹni ọlọ́lá. Òun mímọ̀ tọ́lọ̀ ń fáwọn ayé àti gbogbo ń tọ́ fáwọn àwọn fẹ́ dá ọlá padà fún bí tọ́lá ti wá táwọn ti rí ọlá fún. Wà kí ló pé mọ́ gbọ́dọ̀ yìn ẹni tọ́tọ́ sẹ́yìn mo sì gbọ́dọ̀ fi ọpẹ́ pàápín ọpẹ́ mo gbọ́dọ̀ tí lọ sọ́dọ̀ àkùsọ̀zànà ẹ̀yìn tó jìnà títí ń bọ̀ wá mo gbọ́dọ̀ dá padà síbi títí ń bọ̀. Ẹ̀wọ̀n kan mọ̀ líṣẹ̀ yìí kí Mọ̀lánà sí òṣùgbò wọ́n fún àáfàá mi ẹni ó tó mi. Ẹ̀wọ̀n kan ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni ṣéhù yàn ọ̀tọ̀ ni mọ̀rọ̀ àbí ẹni ó tó mi tọ́jà àáfàá mi ọwọ́ ni ṣéhù ulama ìbìláàdì Yorùbá ń bọ̀ ṣéhù sùkúlù ló wí bẹ́ẹ̀. Ṣé àmà pé ṣéhù sùkúlù sì ní gbogbo alámà pé ọmọ ilẹ̀ Yorùbá ni wá pé ẹ sáàsọ máa lọrin àyíbẹ̀kọ́ ìkírun kí wọ́n ni ìmọ̀lá ṣéhù sùkúlù wọ́n wá ní Sheikh Adamu àfáà àwọn ni ṣéhù ulama ìbìláàdì Yorùbá àwọn la ṣáájú gbogbo àfáà ilẹ̀ Yorùbá
Sheikh Suklu ló wí bẹ́ẹ̀ nù tírà àwọn àkọọ́lẹ̀. Wal amin al-am والعلماء في نيجيريا وملة الشيخ آدم عبد الله الإلوري رحمه الله تعالى. ọ̀run ni Sheikh Suklu ní bàbá Sheikh Adam ní Sheikh ulama'i biladi Yoruba. Èyí tó wá parí ẹ̀ tí bàbá wọn lè márùn-ún fi wá ṣàdúrà fún wa mẹ́sẹ̀jì tí ń paásì fún yín ẹ̀rí pé mo ní kèé ṣe wáàsí wàláhì wáàsí kọ́ advice ni tẹ́ bá fẹ́ ṣe Al-Ilory dé gbogbo ọmọ Markaz àbí nìkọ́ ọba Markaz tẹ́ bá ṣe Al-Ilory dé ẹ lọ lè kíyèsí nǹkan kan ẹ dẹ̀ lọ sọ́ra fún nǹkan kan sultan ntẹ́ lọ lè sọ́ra fún gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe Al-Ilory dé mo pé o ìdákọ̀ mọ̀lúdí àwọn lódí ànábì o ìdákọ̀ yíjíra o Al-Ilory dé sẹ́rí Al-Ilory yẹn ẹ brakẹ́tì rẹ̀ ẹ wà gbé dé ìsẹ́yìn ẹ̀ tó bá yẹ pé yàwó mù náà ni ẹ brakẹ́tì Al-Ilory ẹ wà fi yàwó mù sáájú ẹ̀ Al-Ilory yẹn ọba lù púpọ̀ owó lọ́kàn tiwa owó lára wa òun la gbádá wa òun la wọ̀tẹ́lẹ̀ wa òun ni fìlà wa òun ni bàtà wa òun ló ń jẹ wa òun ló mú wa òun ni singlet wa kọ́dà bá jòkó tó bèé wá nú lé bálì Ìlórí bá jáde kúrò lára wa a lè gbádùn. Al-Ilory ó pàtàkì nú ayé wa tẹ́ ẹ̀ bá wá fẹ́ kí state kọlọ̀ lè bá Al-Ilory dé tí ó fi ní tẹ́sì tí wọ́n fi gbé kalẹ̀ gbogbo àfáà tẹ́ ẹ̀ bá máa pè fún Al-Ilory dé ẹ máa wo wà láwù rẹ̀ loyalty rẹ̀ pẹ̀lú Sheikh Adam kẹ́ tó pè wọn. Ẹ kàn máa pè àfáà kan sá. Ẹ lọ wo rẹ́kọ̀dù àfáà yẹn tí kò nékélẹ̀ pẹ̀lú wa tí ò nékélẹ̀ pẹ̀lú bàbá Mùdírù sọ́wọ́nú létayáyá kọ́dà bí òkè wú Markaz sọfẹ́ràn àwàtán káyà. Áyà òun ní ẹ̀tẹ̀lé ẹ máa tẹ̀lé áyà òun. Aya ọ̀nà wa ẹ̀rí bá wọn. Ẹlẹ́kùn ẹ̀tẹ̀ láyà ohun torí Ọlọ́run wàrọ́dù alẹ́kùn lọ́dà mọ́ táwọn òbí kú Sheikh Adam ní tiwa a ní nǹkan mẹ́ta abẹ́rán láyé wa mọ́ wàláhì a ní nǹkan kan tààrà mọ́ láwà Sheikh Adam lánàá táyì lọ àti gbàáná àti gbàyí àgbàáná a sì rí ntọ́ dàgbà ẹ lọ lè wo Abubakar Siddiq níjọ́ta Ànábì darí Isra wal Mi'raj Ànábì wa ní òun lọ Isra wal Mi'raj ó kó àwọn èèyàn jọ ní wọ́n ń sọ tí Ọlọ́run sọ fún fáwọn èèyàn àwọn èèyàn wá pé tí àwọn kèfèrí Mákà gbogbo wọn rẹ́rìn ọ̀kan wá ń lọlé wọ́n wá parí tán lọlé ọwọ́ ara Abubakar pé Abubakar wá ọ̀rẹ́ rẹ̀ Muhammad Abdullahi ní máa jẹ́ ń parọ́ mẹ́wọ̀n ọba ń wí àfá yìí ọ̀rẹ́ rẹ̀ Muhammad Abdullahi ní máa jẹ́ ń parọ́ mẹ́wọ̀n ọba lọ lè wò ó. Ọlọ́run darí Isra àti Mi'raj. Àwọn èèyàn fi àtọ́wọ́ ọmọ ṣe yẹ̀yẹ́ ìgbà tó darí Isra wal Mi'raj. Ó pé gbogbo àwọn arákàjọ orúkọ ẹgbẹ́ wájú ọjọ́ tó wà ní ìdílé ti gbé. Ẹ ò bí jẹ́ ń parọ́. Ẹ wò ó bí jẹ́ ń parọ́ mẹ́yẹ yà. Lọ́dà fún ọ. Áyà òun ni ẹ tẹ̀lé.